eléyìí mà tún lágbára ẹ̀yin èèyàn wa o. Ẹ wá gbọ́ nǹkan tí àáfàá yìí sọ, ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí Táyé Currency pé gbogbo ohun yòówù tán lè dà, gbogbo nǹkan tí wọ́n lè ní, gbogbo bí wọ́n ṣe lè blow tó, pé Paso ló ni wọ́n o. Ṣé bó ṣe rí nìyẹn? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹ̀yin náà ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu àáfàá yìí. Alhaji Abdul Rasheed Táyé Currency ilala amami inshallah ẹ ní padà sẹ́yìn, iwájú lẹ máa lọ. Ṣé rí ọ̀rọ̀ tẹ́fíbọ̀dì bá ń sọ social media kò dá yín padà sẹ́yìn, ibi táyé dé nìyẹn. Àtijọ́ ń lórí ara wa báyìí, àtijọ́ ń dúgbòlò síra wa báyìí ni tó fa nìyẹn o. Àmọ́ àti ń tẹ́ ẹni àtẹ̀yìn ẹ̀ bá ní sánmà, kẹ́ ẹ nílẹ̀, kẹ́ ẹ ní òkè, kẹ́ ẹ lẹ̀gbẹ́, kẹ́ ẹ lọ̀tún, kẹ́ ẹ lẹ́yìn, kẹ́ ẹ níwájú, gbogbo ayé kọ́lọ̀ kò lè yín lọ́wọ́. Àtẹ̀yìn àti ń tẹ́ ẹni Paso ló ní gbogbo yín. Nínú tí Paso nílẹ̀ wà kò dàrú náà. Ọlọ́mọ bá ṣe Paso jẹ́ o, ọlọ́mọ bá ṣe Paso jẹ́ o, ọlọ́mọ bá ṣe Paso jẹ́ o. Tá a bá ti sọ pé kọ́lọ́mọ bá ṣe Paso jẹ́, a ti sọ pé kọ́lọ́mọ bá ti Currency jẹ́, a ti sin ibẹ̀lẹ̀ wà. Táyé Paso, Táyé Paso, Táyé Paso. Wọ́n sọ pé Táyé Wasiu Ayinde àbí wọ́n sọ pé Táyé Òṣùpá? Wọ́n sọ pé Táyé Rasidi Ayinde, wọ́n sọ pé Táyé Òbésèré. Táyé Paso. Ọlọ́mọ bá ṣe Paso jẹ́ o. Salamu alaikum. Àṣírí èdè tí Táyé Currency fi kọ wèrè la fi ń wo wèrè ní coronation Olúbàdàn mà ti jáde o. Ẹ̀yin èèyàn wa, ẹ báwo ló ṣe jẹ́ gangan? Ẹ o, ta ni ẹni tó fẹ́ gbaṣẹ́ ẹ̀ tó ní wọn lè gbaṣẹ́ òun? Ta lẹni tí ẹ ó ti torí ẹ̀ kọrin? Báwo ló ṣe jẹ́ gangan? Ẹ wo gbogbo ẹ̀ ni wọ́n yànnàná nínú fọ́nrán yìí o. Bọ̀dá pupa yìí ló yànnàná ẹ̀ o. Báwo ló ṣe jẹ́ gangan? Kí wàá ní ìkìlọ̀ tí arákùnrin yìí fi ránṣẹ́ sí Táyé Currency lórí ọ̀rọ̀ Paso? Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Olùgbẹ̀nà tán ò lágbára. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ̀yin tèmi, mi ni wá yín tì, ẹ̀yin náà ni wá mi tì. Ó ṣẹ̀ṣẹ̀ yé wa gangan ni. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá ọ̀nàrẹ́bù tó fi ní tẹ́ bá gbaṣẹ́ mi a máa jà o. Ẹ ó ti yé wa. Bàbá ọ̀nàrẹ́bù Táyé Currency, ṣòro ẹni tó ń rí bí problem yẹn ó ti wà kíwọ́ tó dé. Wọ́n dẹ̀ ti ń jẹ́ nìbàdàn kíwọ́ tó jọba ń bàdàn. Ó ti yí ẹ ọ̀gá ẹ yẹn tó ń rí bí problem yẹn ó máa padà bẹ́ǹṣì fún ni o. Tó o bá ti gbọ́, tó o bá ti gbà, wàá padà lọ sí bench, wàá máa wò tóun máa play. Ó ti yí ẹ ẹni tí wọ́n ń wò yẹn striker tó máa ń pa defender ni Bami Wasiu Alabi Pasuma. Òun tó o bá ti gbọ́ tó gbà nǹkan máa ṣí ẹ brother o. Torí pé bàbá wá sí ọ̀dọ̀ Adélabú ní bíi 3 weeks ago kó tó di pọ́n lọ sí Amẹ́ríkà. Tádélabú pè wọ́n ṣẹ̀ jẹ́ kó yé wa pé nǹkan tó ń dùn ẹ́ nìyẹn. Bọ́bọ́ ó máa ń ní sùúrù ni, torí pé Paso ti ń jẹun Ìbàdàn kí wọ́n gan tó blow. Ó ti yẹ ìgbà tó dẹ̀ tún blow tó tún wá ń jẹun Ìbàdàn, kò ní pé kẹ́lòmíì máa jẹun Ìbàdàn. Frustration yẹn ló fi lọ kọ̀kọ́ kúkọ ní pálá níbi tán ti ṣe coronation. Bọ́bọ́ àdìsọ́kàn tó bá ti ní, tó bá ti pè é sí eré ńlá máa gbé lọ́bẹ̀ o. Paso ń ṣẹni tó máa bá tákà, Paso rẹ̀ lè bá ẹ tákà torí ó kéré sí Paso. Ó ti yé ẹ àwọn tó ń jù ẹ lọ́gán tẹ́sẹ̀ wọn múlẹ̀, àwọn tó ń jù ẹ lọ́gán tẹ́sẹ̀ wọn múlẹ̀, wọ́n ń lé Paso, wọ́n ń lé wọn ọba o. Ó ti yé ẹ àléébá ni Paso, àlùbáríkà ni. Gbogbo ẹ̀dá tó bá ti ní Paso lòun fẹ́ fi ta yín àbí Paso lòun lé, tí ò bá dúró dáadáa á padà lọ bẹ́ǹṣì ni o. Ó ti yé ẹ dúró sórí ọwọ́ ẹ, ọmọ orin kọ máa kọ bó ṣe ń kọ, àwa tiẹ̀ aláìkí ẹ. Àmọ́ tó bá ti sọ pé Paso yẹn nìṣòro ẹ, bọ́bọ́ ó bá padà sí bẹ́ǹṣì ni o. Ṣó mọ̀ pé ó ti ń àfẹ́ tiẹ̀ díẹ̀díẹ̀, má jẹ́ kó àfẹ́ tiẹ̀ délẹ̀ o. Àwọn kan ṣe lánàá wọn ò gbọ́ wọn mọ́ o, tí ẹ ò ní rí bẹ́ẹ̀ brọ́dà. Òun nìyẹn ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn
ẹ ti gbọ́ gbogbo nǹkan tá a fà sọ, ẹ tún ti gbọ́ èyí tí bọ̀dá pupa yìí náà sọ lórí ọ̀rọ̀ Taye Currency yìí náà ní kí lè ròyìn lórí ẹ̀ dá sí. Ẹ drop comment and remember to like and follow us. Thanks for watching. Lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí.